ní ìlú Ògùdù ní ọ̀dọ̀ bàbá wa Aláyélúwà. Àti mo débi mo kàn tún jágbó ní mo náà tún Ìyálóde rè mo tún bá wọn náà níbí. Mi ò wá fẹ́ sọ mi mọ̀ tí àwọn aṣemọ́ni á béèrè pé kí gbogbo ilé ayé kọ́ mọ̀ wípé Ọ̀tún Ìyálóde Ojota kí n lọ wá ṣe ní ìrọ̀ ṣe yá wa. Ẹ ṣé sà o, a dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá síbi tí oyè Alhaji Mufta Olókòdínà tó jẹ́ oyè Ọ̀tún ọba Arobake àti yèyé ìyàwó àwọn àtìyàwó wọn tó jẹ́ yèyé ọba Otunba Arobake. So wá síbi tó yẹ wọn láti wá bá wọn grace occasion wọn. Ṣayẹyẹ occasion wọn. Torí ojú yín torí oh my God ká tó rí yín gan ó ní báyìí a máa kọlẹ̀ kò ní ká tó ní ẹ bá wa ṣàdúrà fún wọn. Mo ṣàdúrà fún wọn pé oyè amọ́rí o gbogbo àdúrà tí wọ́n ṣe fún wọn á jẹ́ ìtẹ́wọ́gbà o. So wọ́n á dẹ̀ jẹ́ pẹ́ wọ́n á jẹ́ lájẹgbó wọ́n á jẹ́ lájẹtọ́. So owó tí wọ́n máa fi kẹ́ bàbá wa kábíyèsí Ọlọ́run ẹlẹ́dàá mi á máa pèsè fún wọn. Gbogbo ìgbà tó bàbá bá náwó sí wọn wọ́n á máa rọ́wọ́ yọ sí wọn. Gbogbo ìgbà tọ́kàn wọn bá fa bàbá wọ́n á máa rọ́wọ́ yọ sí wọn. Bẹ́ẹ̀ ló máa rí. Àṣẹ o ẹ ṣe ẹ̀yin wa àìsí lọ wá ṣe wà ní Ògùdù ẹ ti gbọ́rọ̀ lé ẹnu Ọ̀tún Ìyálóde Ojota àwọn èèyàn jọ̀jọ̀pọ̀ wọ́n sì wà ní ìlú ìbàdàn tó pé àjẹtì ráyè lórí ọ̀rọ̀ ẹ ṣe.